Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi tó ń wò mí nílé lóko lẹ́yìn odi. Ṣé àlàáfíà ni mo bá gbogbo yín? Ọdẹ ọdún bí? Mo gbàládùra fún gbogbo ojú tó ń wò mí yìí pé a ò kúkú ní sọmọ nù bí òkò, bẹ́ẹ̀ a ò ní rí ohun gbé sọnù bí ò ṣe bí ọmọ. Mo ní kí sáré wá fún yín ní update lórí corona inquest. Àbábọ̀ corona inquest lánàá, gẹ́gẹ́ gbogbo a ṣe mọ̀ pé mo ti promise yín wípé any information tó bá ti ń lọ mi ò ní fi dá yín lágara láti wá máa fi tó yín létí. Òun náà ló jẹ́ kí n mú eléyìí náà wá. Kí ni àbábọ̀ corona inquest lánàá? Ẹ̀yin lólùfẹ́ mi, ẹ wá nǹkan fìdílé àbí kẹ́ fìdílé nǹkan. Ẹ jẹ́ gbogbo àjọ wa gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ ní corona inquest lánàá. Ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé ọmọ Wùnmí yóò tún yọjú lánàá? Gẹ́gẹ́ bí information tó tó mi lọ́wọ́, mi ò ráyè dé court, but information tó tó mi lọ́wọ́, ọmọ Wùnmí yìí kò tún yọjú lánàá. Ẹ jọ̀ọ́, who is Wùnmí? Ta ni Wùnmí? Ẹ jọ̀ọ́, ta ni igi lẹ́yìn gba Wùnmí? Ṣé rí pé Wùnmí ti wá ń proof fún gbogbo ọmọ Nàìjíríà sí wípé òun tóbi ju òfin lọ? A lè gbọ́ wípé kò sẹ́ni tó tóbi ju òfin lọ. Kódà tó wáyé pé gọ́vnà ni ẹ́, senate president ni ẹ́, house of rep ni ẹ́, ọlọ́pàá ni ẹ́, whatever whoever tóun kan sọ́mọ̀ sí court, kò sí excuse fún láti sọ wípé òun ò ní yọjú. Ẹ wo ìgbà tó ti ń pè Wùnmí sí court, bóyá Adley ló fi yọjú lẹ́ẹ̀kan sí court. Ìjọ tí ó dẹ̀ máa lọ náà, ẹ wo ogun lọ́kọ̀ àwọn security tó kó dání. Àwọn Yorùbá bọ̀ wọ́n ní tí wọ́n bá ṣe rere ara kì yóò yá ọ bí. Ìwọ náà ti mọ̀ pé o lẹ́bọ lẹ́rù. Bí kóòtù ṣe provide security tó lánàá, ẹ wá wo ogun lọ́gọ̀ àwọn ọlọ́pàá tó wà ní corona inquest lánàá láti dáàbò bo àwọn tó ń parọ́ wípé ẹ̀rù ń ba àwọn tọ́wọ́n bá wá, ó ṣeé ṣe kán ṣe gbá kan fún wọn, ó ṣeé ṣe kán ṣàwò kan fún wọn. Kóòtù provide enough security lánàá yẹn. Wọ́n ní mọ́tò ọlọ́pàá tó wà ń bẹ̀ yẹn lánàá á lé ní 20. Àwọn ọlọ́pàá kan hanga ara nìkan káàkiri ni. Ìwọ tó bá believe pé o fẹ́ ṣe wèrè máa ṣe lánàá yẹn. Ǹjẹ́ ẹ mọ̀ pé Wùnmí ò yọjú o? Nọ́ọ̀sì nìkan ló yọjú. Ẹ jẹ́ ká sọ̀rọ̀ lórí nọ́ọ̀sì tó yọjú. Ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé wọ́n ní ọmọ nọ́ọ̀sì tó yọjú yìí, according to ìròyìn tó tó mi lọ́wọ́, wọ́n ní bí gbàtàbà sọ wípé wọ́n ti fún ní script ni. Ẹ jẹ́ kí n mú wá fún remembrance yín. Tẹ́ ẹ bá gbàgbé nǹkan tí Ìyábọ̀ Òjó sọ, ó nínú ilé ni Mohbad kú sí. Nọ́ọ̀sì náà dẹ̀ ti sọ ńgbà kan, tẹ́ ẹ bá gbàgbé, ó nígbà tóun máa délé, ó ní Mohbad ti jáde láyé. Ó tún yá àtúngbọ́ nígbà kan lẹ́nu ẹ̀ ló ní òun fún Mohbad ní abẹ́rẹ́ méjì, òun fún ní mẹ́ta, abẹ́rẹ́ tetanus lòun fún, abẹ́rẹ́ kíní kan lòun fún. Ọ̀rọ̀ nọ́ọ̀sì gan ti wá di méjì. Ẹ jẹ́ ká gbé yẹn ti sẹ́gbẹ̀ẹ́ kan. Nígbà tó wá dé kóòtù lánàá, nínú gbogbo àwọn ìbéèrè tí wọ́n ń bi, ó dàbẹ̀ ní pé script òun àti Wùnmí, ó dàbẹ̀ ní pé ó ti dọ́gba. Wùnmí ní àwọn gbé dé hospital. After 20 minutes ni doctor jáde wá ló ní Mohbad ti kú. Nọ́ọ̀sì náà sọ́nsìn wípé wọ́n gbé Mohbad jáde láti inú ilé sínú mọ́tò, wọ́n gbé lọ sí hospital. Wọ́n wá ń bi pé ṣé ńgbà tó ń gbé sínú mọ́tò yẹn ó ti kú àbó ṣì wà láyé, ó ló ṣì wà láyé. Tóun náà fi ń jẹ́ kó yé wa wípé wọ́n gbé Mohbad dé hospital kó tó di pó kú. Ṣé rí i pé wọ́n ti ń play game fún wa? Ìyábọ̀ Òjó dẹ̀ sọ wípé inú ilé ló kú sí. Àwọn tó confirm pé inú ilé ló kú sí wọ́n pọ̀ o. Wọ́n dẹ̀ tún sọ wípé Monday ló kú. Wùnmí sọ wípé Tuesday. Nọ́ọ̀sì náà ti join ní Wùnmí báyìí pé Tuesday ni o. Wọ́n dẹ̀ sọ wípé ìjọ́ wo náà ti pe Wùnmí, ìjọ́ wo ni wọ́n ti pe nọ́ọ̀sì. Nọ́ọ̀sì ni wọ́n pe òun níjọ́ Monday. Nọ́ọ̀sì ìgbà wo ló débẹ̀? Ó níjọ́ Tuesday. Ẹni tẹ́ sọ pé ó ní wound. Wọ́n wá béèrè lọ́wọ́ nọ́ọ̀sì yẹn pé approximately how many minutes, how many hours ló lò tó fi débẹ̀ yẹn? Ó ní almost 24 hours. Nọ́ọ̀sì tí ó sì lẹ́kọ̀ọ́
Kòtónú ni wọ́n sọ pé nọ́ọ̀sì yẹn wà according to story tá a gbọ́. Ẹ wá fi èèyàn lẹ̀ tẹ́ sọ pé wound. Ẹ wá filẹ̀ látijọ́ Monday títí di Tuesday tí nọ́ọ̀sì máa fi dé. Wọ́n dẹ̀ ní clinic is very close to the house, maybe 5 minutes walking or 10 minutes walking to the house. Hospital maybe be 20 to 25 minutes to the house. Ṣé pé àti clinic àti hospital méjèèjì gan ò jìnnà sílé. Ẹ lè sáré gbé lọ sí clinic kó sáré treat ọwọ́ ẹ bò mọ́nú ilé. Ẹ lè gbé lọ sí hospital kó sáré treat ẹ bò mọ́nú ilé títí nọ́ọ̀sì fi dé. Ẹ wá nígbà tí nọ́ọ̀sì gún lábẹ́rẹ́ tán lẹ wá ṣẹ̀ṣẹ̀ ń gbé lọ sí hospital tó ti yẹ kẹ́ ẹ gbé lọ. Ẹ tún bá wọ́n tẹ́ fẹ́ pamọ́ ẹ ló ń sá fún hospital, ẹ ló ń sá fún ilé ìwòsàn. Ilé ìwòsàn tẹ́ sọ pé ó ń sá fún òun náà lẹ máa sọ pé ẹ padà gbé lọ kí dókítà tó jáde kó tó sọ pé Mohbad ti jáde láyé. Ẹ jọ talent play game fún ẹni olùfẹ́ mi. Ẹ jọ mo bẹ̀lẹ́ ẹ̀kan sí ẹ ò ní rí òun gbé sọnù bí ò ṣe bí ọmọ. Ẹ bá mi share fídíò yìí. Ẹ jẹ́ káwọn èèyàn gbọ́ àbábọ̀ corona inquest. Ẹ jẹ́ káwọn èèyàn gbọ́ àbábọ̀ corona inquest. Ẹ bá mi share fídíò yìí fún àǹfààní ẹ̀yin tí ẹ ò ti subscribe. Ẹ bá mi subscribe sí Ẹlẹ́yẹlé Global TV. Ẹ comment, ẹ like, kẹ́dẹ̀ comment. Ayé wà. Platform yóò ń ṣe platform tí yẹ pé ó máa ń sọ pé lágbájá ń bú mi a máa block ẹ̀, tẹ̀mẹ̀dó ń bú mi. Oníkálùkù ní opportunity láti sọ èrò ọkàn ẹ̀. Àìmọye àwọn tó ti sọ fún mi pé Ẹlẹ́yẹlé kudos ẹ. Àìmọye àwọn tó ti sọ fún mi pé Ẹlẹ́yẹlé o mọ nǹkan tó ń sọ. Àìmọye àwọn tó ti sọ pé Ẹlẹ́yẹlé gbẹnu ẹ̀ sọ̀hún. Kò kúkú sẹ́ni tí mo bú nu gbogbo wọn padà. Èmi ni mo fi àyè gba gbogbo wọn kó oníkálùkù sọ èrò ọkàn ẹ̀. Ó dẹ̀ ti di dandan èrò ọkàn wa ò lè dọ́gba. Èrò ọkàn wa kò lè dọ́gba. And then mi ò dẹ̀ expect pé kí anti-justice kan wo program mi kan yìn mí. Wọn ò lè fà yìn mí torí pé kí ni wọn ò fẹ́ justice. Wọ́n fẹ́ gbọ́ nǹkan tí mo fẹ́ sọ bóyá ó go against wọn àbí mo fífọ́ wọn. Tó bá ti rí pé mi ò fífọ́ wọn lórí nǹkan tí mo sọ ẹ lè expect kan ṣe kudos fún mi. Wọ́n máa ní sọkúsọ náà ni mò ń sọ ni. So àyè dẹ̀ wà for everybody láti comment. Ẹ comment, ẹ share, ẹ like, ẹ dẹ̀ subscribe. Àyè wà fún gbogbo yín. À ń kọ́gbọ́n ni o. À ń kọ́gbọ́n ni. Gbogbo nǹkan tó bá ń ṣẹlẹ̀ sẹ́nì kọ̀ọ̀kan wa ọgbọ́n la fi ń kọ́ra wa. Ọlọ́run ò ní jẹ́ kí nǹkan burúkú ṣẹlẹ̀ sí wa mọ́. Ẹ wo bàtà tí ń fa ọ̀rọ̀ justice for Mohbad. Wùnmí ọ̀gá ọlọ́pàá pé kò máa yọjú. Who is Wùnmí tí ò yọjú? Ṣé rí pé Wùnmí ti ń proof pé òun ju òfin lọ? Wùnmí ti ń proof pé kò sí nǹkan tí wọ́n lè ṣe fún òun. Àbí statement kan tí Wùnmí sọ ń gbà yẹn tó ní òun mẹni tó gbẹ̀mí ọkọ òun àmọ́ tóun bá sọ̀rọ̀ Nàìjíríà máa shake. Àbí nǹkan tí wọn ò fẹ́ káṣírí tú nìyẹn. Àṣírí tó lúwo ò bá ti bò kò lè bò. Bó pẹ́ bóyá àṣírí máa tú síta. Torí àwọn èèyàn di ọ̀rọ̀ yẹn mú o. Ibi tí Wùnmí ti sọ pé tóun bá sọ̀rọ̀ Nàìjíríà máa shake. Ẹ jọ̀ọ́ ta ló wà nídìí ọ̀rọ̀ tó òfin ké? Ta lẹni náà tó wà behind ọ̀rọ̀ yìí tí Wùnmí sọ pé tóun bá dárúkọ ẹ̀ Nàìjíríà máa shake? Ṣé gọ́fúnà ni? Ṣé pírẹsidẹ́ǹtì ni? Ṣọ́gà ọlọ́pàá ni? Ṣọ́gà ológun ni? Àbí ta ni? Bóyá Dangote dẹ̀ ni? Tó àwọn tí mo mọ̀ wípé tó bá dárúkọ ọpọ́n ọ̀nà gbẹ̀mí Mohbad àwọn èèyàn kan lórí pé ẹ̀dẹ̀ ṣe yí tán. Àwọn ni mo ti mention yẹn. Kódà gan bó bá jọba gan ni Nàìjíríà ò lè dàrú. Kó jọba Nàìjíríà ò lè dàrú. Ọba orílẹ̀ Ifọ̀ nígbà tó ṣàṣemáṣe àwọn ayé pariwo ẹ̀ síta wọ́n gbà sí ẹ̀wọ̀n fọmọ ẹ̀wọ̀n ó lọ sí court. Tó bá jẹ́ pọ̀ bá ni wọ́n arrest ẹ̀ á dẹ̀ gbé lọ sílé ẹjọ́. Tó bá fine ẹ̀ guilty fine á lọ face consequence ẹ̀. Àbí ta ló tún fẹ́ jẹ́ tó
àfi tó bá jẹ́ pé president or governor or IG or ọ̀gá àwọn army irú àwọn tó yẹ pé tá a bá gbọ́ pé wọ́n ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn tó lè wò pé wàhálà dé o orin wo là ń kọ sígbẹ̀ ẹ̀dú báyìí o ó tàn olówó kan ní who you àwọn tó bá ń jẹ lábẹ́ owó àwọn náà máa ní wàhálà dé bá wọn àwa máa takò ẹni wọ́n máa gbé lọ sílé ẹjọ́ tó bá jẹ̀bi ẹjọ́ wà lọ fèsì consequences ẹ̀ èmi ò mọ owó tó o fẹ́ ní tí ó bá ti jẹ́ pé owó tí gbogbo aráàlú ń jẹ́nu ẹ̀ but àwọn títà dárúkọ yẹn àwọn yẹn la lè gbọ́ wípé tó bá yẹ pé ó ṣẹ̀sì wọn lọ́wọ́ ọmọ ìdárúkọ pé àbáwọn ni Wùmí ń rìn fásitì pé tóun bá dárúkọ wọn Nàìjíríà máa ṣèkì tó bá dé wà jẹ́ pé àwọn náà ní tó kọ tó fẹ́ dárúkọ wọn ohun tó máa jẹ́ kó dárúkọ wọn máa tó bà ẹ́ ohun tó máa jẹ́ kó dárúkọ wọn ó máa tó bà ẹ́ ẹ̀rín sìn tó bá jẹ́ wípé lótìtọ́ lára Wùmí mọ́ tó bá jẹ́ pé lótìtọ́ ni Wùmí ò lọ́wọ́ nínú ikú Mohbad kí náà ń fún ní security fún kí náà ń fún ní security fún kí náà ní ṣó lè jẹ́rú èmi náà ní kí n wá ní kóòtù sí kí n má lọ kọ́ máa ti wá bòǹbàdì mi nulẹ̀ ok ẹ wo pastor Celestial Church ní LASU Yanoba tó ṣekú pa Ọlásùnkànmí ṣé wọn ò ti gbé wọ́n mà ti gbé gbogbo àwọn tó máa mọ̀ ń pa ẹ̀ gbogbo wọn mà ni wọ́n mà ti ṣá kódà àwọn tó sá lọ sí Cotonou tó fẹ́ bábẹ̀ lọ sí Belgium àbí Germany wọ́n máa arrest wọn òkú Súnkànmí tá a sọ pé ààrẹ àmọ́bi tó wà wọ́n mà ti padà kú jáde wọ́n mà ti rí ṣé rí gbogbo àwọn ọmọ Nàìjíríà à ń bú ọlọ́pàá à ń bú ọlọ́pàá lóòótọ́ torí pé kí ni ààrẹ wọn bí ẹni tó ń gbàbọ̀dé ẹ bá jẹ́ kí wọ́n á tàn yín ọlọ́pàá tẹ̀ ń wò yẹn ohun tó bá ní kan ṣe náà máa ṣe o ohun tó bá ní kan ṣe òun náà máa ṣe o ṣe rí lẹ́ni tí ilẹ̀ mọ́ yìí mo lè bá yín bẹ́ẹ̀ tiẹ̀ tómi bá tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu tó bá ní ó yá gbogbo àwọn tó mọ̀ nípa ikú Mohbad ó yá ẹ fish wọn out I can bet it for you àwọn kan dúró de atomark set wọ́n ti set báyìí sí wọ́n dúró de goal tó bá fi lè gbọ́ goal látẹnu ọ̀gá wọn báyìí within 12 hours kò tí ì lè wọ́ 24 hours within 12 hours táwọn mosquito yìí bá jáde síta táwọn tambolo yìí bá bọ́ síta àwọn bá bá a good intelligent police wọ́n wà nínú Nigerian police bá jẹ́ kódà tó bá mú ẹ tó bá interrogate ẹ láláì fọwọ́ kàn ẹ tó o bá ń parọ́ wọ́n mọ̀ tó o bá ń sòótọ́ wọ́n mọ̀ body language ẹ wọ́n mọ̀ ohun tó ń sọ ìwọ tó o bá sọ̀rọ̀ with confidence kódà gan kí ẹ̀rù máa bà ẹ́ but nínú ọ̀rọ̀ tó ń sọ wọ́n máa mọ̀ pé jìnnìjìnnì táwọn fi mú ẹ òun ló ń jẹ́ ó máa gbọ̀n ọ̀rọ̀ tó ń sọ yìí òótọ́ ni bó o bá ń parọ́ wọ́n mọ̀ ẹ̀yin olùfẹ́ mi ẹ wò èmi ò bá ní ká má bá wọn bú ọlọ́pàá Nàìjíríà mọ́ ohun tí wọ́n ní kí wọ́n ṣe òun ni wọ́n ń ṣe àìmọye àwọn tí wọ́n rẹ́dí àti ṣiṣẹ́ èmi ò sọ pé tó bá di bí ká gbẹ̀gún jẹ ká gba ìdákọ́ńkọ́ wọn ò ní gbà wọ́n lè gbà yẹn o àmọ́ I can bet it for you tó ń bá ní kọ́lọ́pàá Nàìjíríà kan ṣiṣẹ́ lé níyì within 12 hours ok ẹ tó jẹ́ kí n tó aṣọ fún yín wọ́n mọ gbogbo àwọn tó ń gé orí èèyàn wọ́n mọ gbogbo àwọn tó ń pààyàn wọ́n mọ gbogbo àwọn tó ń fèèyàn ṣe nǹkan àwọn ọlọ́pàá Nàìjíríà mọ̀ wọ́n tí new law bá dé lẹ́nìí sí Nàìjíríà tó bá dé new law tó bá ṣe òfin tuntun sí pé ó yá láti èní lọ ó yá ẹ bẹ̀rẹ̀ sí ní fọ́nù gbogbo Nàìjíríà nínú ilé lóko everywhere gbogbo bí tó bá ti ń gé orí èèyàn tó ti ń fèèyàn ṣòwò tó ti ń ó lè within 24 hours ẹ máa wo iye àwọn tí wọ́n máa kó ẹ máa wo iye àwọn tí wọ́n máa kó kọ́ sọ pé order from above order wà látòkè ó yá a fẹ́ fọ Nàìjíríà mọ́
gbogbo bí tó ti ń górí èèyàn tó ti ń gápá tó ti ń gé èèyàn tó ti ń fèèyàn ṣe nǹkan yá ẹ kó gbogbo wọn jáde ẹ máa rí iye àwọn tó máa kó jáde within 24 hours wọ́n mọ̀ wọ́n but order form above yìí náà ni the same order form above yìí náà ni pé hey don't go there ìwọ tó bá dẹ̀ ṣàgídí tó lò fẹ́ gógó díẹ̀ wọ́n á rán ẹ lọ síbi tí wọ́n fẹ́ rán ẹ wọ́n lè wá ẹ̀sùn sí wọ́n gan lẹ́sẹ̀ wọ́n á wá ẹ̀sùn sẹ́lẹ̀gbẹ̀ ṣé o ló ya wèrè ni máa wọ̀ rẹ̀ wọ́n á dẹ̀ wá ẹ̀sùn sí ẹ lẹ́sẹ̀ tó máa fi rán wọn náà lẹ́wọ̀n ṣé bá ní kó dákẹ́ kó máa jẹun lọ jẹ́jẹ́ jẹ́jẹ́ o ló fẹ́ tó Nàìjíríà ṣe o rò páwọn ò mọ̀ túnṣe àbí ìwọ ló wá fẹ́ túnṣe ẹ máa lọ túnṣe nínú sẹ́ẹ̀lì wọ́n á wá ẹ̀sùn sí lẹ́sẹ̀ so olóye jẹ́ pé ńgbà míì tí n bá kàn wo nǹkan tó sọ pé àwọn ọlọ́pàá ń ṣe ńgbà míì tí n bá fẹ́ bú wọn ńgbà míì tí n bá tún ro àròjinlẹ̀ máa pè á omi wọn pọ̀jọ́ kà lọ omi wọn ó kì í náà nísìnyí ẹ wo gbàtọ́ náà mú 3 seconds dé ẹ ṣé pàǹtì kan ní àbí ọ̀gọ̀ǹbọ̀ the same pàǹtì tó fíṣìrì Ọlásùnkànmí jáde tó arrest gbogbo wọn immediately ṣebí the same pàǹtì náà ní ẹjọ́ yìí dé tí wọn ò rí nǹkan kan ṣe sí wọn náà mú 3 seconds 3 fídíò dé ọ̀gọ̀ǹbọ̀ station wọn náà sọ wípé wọn ò ní káwọn wo fídíò ọ̀tọ̀ ní nǹkan tó ní káwọn ṣe ẹ ti rí pé order from above náà ni ohun tó bá ní kàn ṣe òun náà máa ṣe ẹni olùfẹ́ mi ẹ jọ èmi ò bá ní ká má bá wọn bú ọlọ́pàá mọ́ ohun tó fẹ́ kàn ṣe òun ni wọ́n ń ṣe èyí tó dápọ̀ nù wọn ọlọ́run èyí tó dápọ̀ nù àwọn ọlọ́pàá ohun tó ń ṣẹlẹ̀ yìí kò dùn mọ́ wọn náà nù ẹ̀rù ń bà àwọn náà pé ó lè kọ́ ọmọ tiwọn náà ní ọ̀la sọmọ tiwọn náà ò kì í jáde ni ṣé bàbá ẹ fẹ́ máa ṣọ́ káàkiri pé ibi ni kò lọ ibi ni kò máa lọ irọ́ kò sọmọ ẹni tí ò lè victim nínú nǹkan yìí ẹ̀rù ń bà àwọn náà but kí ni nǹkan tí wọ́n fẹ́ ṣe order from above mo dẹ̀ tún ti gbọ́ information kan pé wọ́n ní àwọn United tó yẹ pé right information ni mò ń gbọ́ o wọ́n náà wọn United States wọ́n ti fẹ́ dá sí ọ̀rọ̀ yìí gan wọ́n ní wọ́n ń wéètì fún corona inquest àná yìí pé tán bá ti lè gbọ́ àbábọ̀ corona inquest náà máa mọ̀ nǹkan tí wọ́n máa ṣe òótọ́ irọ́ bí mo sì ṣe gbọ́ information yẹn mo tún ṣe ń ṣe ìwádìí lórí ẹ̀ tán bá tiẹ̀ lè bá wa dá sí inú wa tiẹ̀ dùn torí a ò mẹni tí ọmọ ohun mi gbójúlé kò yọjú sí court ọ̀gá ọlọ́pàá fìwé pé kò yọjú ó ti sọ fún wa wípé òun ju òfin lọ nìyẹn ta ni ò ti mọ̀ wípé èrò mi ẹ̀ tó ń jó onílù ẹ̀ ó wà nísàlẹ̀ omi ẹni olùfẹ́ mi àbábọ̀ èsì kóòtù òun lẹ gbọ́ yẹn o gbogbo ẹjọ́ tí wọ́n ń béèrè lọ́wọ́ nọ́ọ̀sì bí gbàtàbà sọ wípé ó ti gba owó pé ẹ má wọ̀rì máa lọ bá yín ṣẹ̀wọ̀n wọ́n ní gbogbo ẹjọ́ tó ń béèrè lọ́wọ́ ẹ̀ ó ń kàn fi rẹ̀ sínú páńpẹ́ ni ó ń fi rẹ̀ sínú páńpẹ́ ni òun nìkan náà ni wọ́n interrogate ní àná gbogbo àwọn tó kù tí wọ́n wà ń bẹ̀ wọ́n interrogate wọn ó dàgbé prime boy wà ń bẹ̀ spending wà ń bẹ̀ wọn ò bẹ̀ wọn eléèrè kan due to pé wọ́n ti bi wọ́n léèrè ọ̀rọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ torí pé nurse wọ́n ní wọn ò tí ì gbọ́ ẹjọ́ kankan lẹ́nu ẹ̀ òun ló yẹ kó yẹ pé òun nìkan ni wọ́n fèsì lánàá òun náà dẹ̀ ti ro ẹjọ́ ẹ̀ wọ́n tún ti fi another sitting court sí next week Friday wọ́n ní adájọ́ yẹn ti ẹ̀ ń para pé nígbà tí a bá pé èèyàn tí ò bá yọjú tí wọ́n lọ́yẹ̀ wá ń defend ẹ̀ níjọ́ wo la tó fẹ́ parí ẹjọ́ yìí ṣe ti rí pé wọ́n mọ̀ọ́mọ̀ dílé kéèsì yẹn wọ́n mọ̀ọ́mọ̀ dílé ẹ̀ iṣẹ́ àwọn lọ́yà yẹn dẹ̀ ni wọ́n mọ̀ọ́mọ̀ dílé ẹ̀ but ọlọ́wọ́ á jù yín lọ ẹni olùfẹ́ mi ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí kẹ́ni bá mi subscribe sí Ẹlẹ́yẹlé Global TV ẹ jọ̀ọ́ ẹ comment kí lẹ́yìn rò pé ó máa ṣẹlẹ̀ lórí ẹjọ́ yìí níbo lẹ rò pé ọ̀rọ̀ yìí máa end sí ṣá máa rójú ọ̀rọ̀ yìí ṣé wọn ò ní fọwọ́ agbára bo ẹjọ́ yìí mọ́lẹ̀ ṣá mo ní di comment yín abẹ́ comment section ẹ comment ẹ jẹ́ ká mọ ibi tí èrò ọkàn títí yín náà lọ a ò ní rí jù báyìí lọ lórí ọ̀rọ̀ corona inquest lánàá Wùmí ò yọjú o wọ́n tó ti fi another date sí Friday next week tó ń bọ̀ yìí ire o.